Aláròyé máa wí o. ẹ gbà wá o, àjèjì níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ yàn lé wa lórí nílùú Ẹ̀kọ́sìn. Àwọn ìdílé ọlọ́mọọba tó wà nílùú Ẹ̀kọ́sìn níjọba ìbílẹ̀ Odò-Ọ̀tín ti fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n fẹ́ fi agbára yan àjèjì gòdògbò lé àwọn lórí bí ọba. Gẹ́gẹ́ bí agbẹnusọ ilé Ńyanbíolú nílùú náà, ọmọọba Káyọ̀dé Àṣà Oyèlérè ṣe ṣàlàyé fún Aláròyé wọ́n lọ fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ ẹni tí ọba ìlú náà tọ́ sí lọ́jọ́ 11 oṣù kẹfà ọdún yìí, ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n délé làwọn abẹ́ṣekáwọ́ gómìnà gbé ọ̀pá àṣẹ fún Kàsálí Ọlágúnjú láàrin òru. Ó ní lẹ́yìn tí ọba ìlú náà tẹ́lẹ̀ wàjà lọ́dún 2022 ni àwọn alákòóso ìjọba ìbílẹ̀ ti kọ lẹ́tà sí ìdílé ọlọ́mọọba Ńyanbíolú tí ipò náà kàn láti fa ọmọ oyè kalẹ̀. Oyèlérè sọ síwájú pé lọ́gán nídìílé náà bẹ̀rẹ̀ iṣẹ́ láti fa ọmọ oyè kalẹ̀, ṣùgbọ́n ṣàdédé làwọn ń gbọ́ fìrìfìrì pé ọkùnrin kan tí kò tan mọ́ ilé kankan tó ń jọba nílùú náà bẹ̀rẹ̀ sí lọ káàkiri pé òun fẹ́ jọba. Ó ṣàlàyé pé ìdílé márùn-ún ló ń jọba nílùú Ẹ̀kọ́sìn. Àwọn ìdílé náà sì ní ilé Oyèrìndé, ilé Oyèsọjí, ilé Ńyanbíolú, ilé Ahúnlóyè àti ilé Níníọlá. Nínú ìdílé ọlọ́mọọba márààrún yìí kò sí èyí tó bá Kàsálí Ọlágúnjú tan rárá. A kò mọ̀ ọ́ rí, wọn kì í jọba nílé wọn. Ọ̀rọ̀ yìí wà níwájú ilé-ẹjọ́ gíga ìlú Ìkìrun. A kò mọ ìdí tí wọ́n fi gbé ọ̀pá àṣẹ fún un lọ́gànjọ́ òru. Àkọ́kọ́ ṣe ìfẹ̀hónúhàn kan lọ́jọ́ 6 oṣù kẹfà ọdún yìí lọ sọ́dọ̀ alága ìjọba ìbílẹ̀ Odò-Ọ̀tín, Ọ̀nàrẹ́bù Adéwálé Adéyínká. Ó sì sọ fún wa gbangba pé kò sí nǹkan kan tó jọ pé wọ́n fẹ́ yan Ọlágúnjú gẹ́gẹ́ bí akọ́sìn. Bó ṣe fi wá lọ́kàn balẹ̀ yìí ló jẹ́ ká gba ọ̀rọ̀ náà bí àhesọ àfìgbà tí fọ́tò ń lọ káàkiri lálẹ́ ọjọ́ 11 oṣù kẹfà ọdún yìí pé wọ́n gbé ọ̀pá àṣẹ fún Kàsálí Ọlágúnjú. Ohun tí a mọ̀ ni pé kò sí ọba tí wọ́n fẹ́ yàn tí àwọn ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ kò ní ṣèpàdé lé lórí tí wọn yóò sì kéde rẹ̀ fún gbogbo ayé nípasẹ̀ àwọn oníròyìn. Ṣùgbọ́n jọ wá lójú pé kò sí ìpàdé ìgbìmọ̀ aláṣẹ kankan tó wáyé lórí ọ̀rọ̀ Ẹ̀kọ́sìn. A mọ̀ pé ìjọba tó ń bọ̀wọ̀ fún àṣẹ ilé-ẹjọ́ ló wà lóde, ìjọba tó sì fẹ́ràn àlàáfíà ni. Nítorí náà kí wọ́n bá wa kìlọ̀ fún Ọlágúnjú láti má ṣe pe ara rẹ̀ ní akọ́sìn, kí wọ́n sì gba ọ̀pá àṣẹ táwọn kan gbé fún un. Bẹ́ẹ̀ ni ìdílé ọlọ́mọọba yìí sọ. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá loníròyìn yín.